Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi ọ̀dẹ̀ òdùbí. Ohun tí mo ní fún yín lónìí ni igun ìdarí ẹ̀kọ́ kìíní bearing lesson 1. Ṣáájú ká tó wọnú àkórí lọ, mo fẹ́ ṣàlàyé ìdarí pàtàkì mẹ́rin tá a ní láti lè yanjú ìṣòro igun ìdarí. Àwọn ìdarí pàtàkì mẹ́rin tá a ní ni àríwá, ìlà oòrùn, gúúsù, ìwọ̀ oòrùn. Àríwá ni a máa ń fi lẹ́tà A ṣojú, nígbà tí a ń fi lẹ́tà L ṣojú ìlà oòrùn, lẹ́tà G ṣojú gúúsù àti lẹ́tà W ṣojú ìwọ̀ oòrùn. Igun tó wà láàrin àríwá àti ìlà oòrùn jẹ́ igun títọ́, ìyẹn ni 90 ìpele. Bákan náà ni láàrin ìlà oòrùn àti gúúsù, igun títọ́ ló wà ńbẹ̀, ìyẹn náà ni 90 ìpele. Bákan náà ni láàrin gúúsù àti ìwọ̀ oòrùn, bákan náà ni láàrin ìwọ̀ oòrùn àti àríwá. Wàyí, ẹ jẹ́ ká wọnú àpẹẹrẹ tòní lọ. Ìbéèrè: ọkọ̀ òfurufú méjì A àti B kúrò ní Àbújá P ní àkókò kan náà. A fò lórí igun ìdarí 140 ẹ̀sán ìpele. B náà lórí igun ìdarí 200 ẹ̀wá ìpele. Lẹ́yìn ìgbà díẹ̀, A jẹ́ 90 kìlómítà láti P, tí igun ìdarí B láti A sì jẹ́ 120 àádọ́ta ẹ̀ta ìpele. Wá ìjìnnà B láti P. Ìyànjú. Àwòrán ìbéèrè náà nìyí, ẹ jẹ́ ká wò ó. Àbújá nìyí, níbi tí a pè ní P, Àbújá nìyí. Wọ́n sọ fún wa pé A fò lórí igun ìdarí 140 ẹ̀sán ìpele. Látorí àríwá, látorí ìdarí àríwá láti máa ń gbé igun ìdarí wa. Tá a bá gbé láti bí títí dé bí báyìí, òun la pè ní 140 ẹ̀sán ìpele. Ẹ jẹ́ ká wò dáadáa. Látorí ìdarí àríwá báyìí, nígbà tó bá dé bí, ó jẹ́ 90 ìpele, ó tún kọjá títí tó fi dé 140 ẹ̀sán ìpele. Nígbà tó débẹ̀, a wá fa ìrìn àjò tiẹ̀ báyìí. Bákan náà, B fò lórí igun ìdarí 120 ẹ̀wá ìpele. B náà fò báyìí. Tá a bá gbéra látorí ìdarí àríwá, nígbà tá a débì ló di 180 ìpele. Nígbà tá a débì ló di 120 ẹ̀wá ìpele. B náà fò lọ bẹ́ẹ̀. Wọ́n wá fi yé wa wípé lẹ́yìn ìgbà díẹ̀, A jẹ́ 90 kìlómítà láti P. Lẹ́yìn ìgbà díẹ̀ tí A ti ń fò lọ, nígbà tí a wá wọ̀n, a rí pé A jẹ́ 90 kìlómítà láti P, tí igun ìdarí B láti A sì jẹ́ 120 àádọ́ta ẹ̀ta ìpele. Ìyẹn ni pé tá a bá wọn igun ìdarí B láti A, wọ́n ní a bá bẹ̀rẹ̀ láti ìdarí àríwá, nígbà tá a bá dé bí, ó di 90. Nígbà tá a bá dé bí, ó di 180 ìpele. Nígbà tá a bá dé bí, ó di 120 àádọ́ta ẹ̀ta ìpele. A wá fà báyìí. Gbogbo ẹ̀ wá fún wa ní ẹ̀tagun A, B, P. Ẹ jẹ́ ká wò dáadáa. Kí ni wọ́n ní ká ṣe ńbẹ̀? Wọ́n ní ká wá ìjìnnà B láti P, ìjìnnà B láti P, ìyẹn ni ìjìnnà B sí P.
kò sóhun tá a lè ṣe láì kọ́kọ́ wá àwọn igun tó kù. A ní láti wá àwọn igun tó kù kó tó di pé a lè ṣe ohunkóhun. Fún ìdí eléyìí, tá a bá fẹ́ mọ igun tó wà níbí, nígbà tá a ti mọ̀ wípé láti bí títí débí jẹ́ ọgọ́rùn-ún méjì ẹ̀wá ìpele, tí láti bí débí jẹ́ ọgọ́rùn-ún kan ogójì ẹ̀sán ìpele, láti mọ igun yìí a máa sọ wípé ọgọ́rùn-ún méjì ẹ̀wá ìpele àyọkúrò ọgọ́rùn-ún kan ogójì ẹ̀sán ìpele. Eléyìí máa fún wa ní ọgọ́ta ení ìpele. Bákan náà, láti lè mọ igun yìí, iṣẹ́ méjì la fẹ́ ṣe. Àkọ́kọ́ náà, a máa ní láti mọ igun yìí láti bí débí. Tá a bá ti mọ igun yìí láti bí débí, a ti mọ igun yìí láti bí débí nìyẹn, nítorí pé igun méjèèjì jẹ́ onídàkejì ara wọn. Wàyí báwo la ṣe lè mọ igun láti bí débí? Níwọ̀n ìgbà tí a ti mọ igun láti bí débí, tá a sì mọ̀ wípé igun láti bí débí nìkan jẹ́ àádọ́rùn ìpele, ẹnu kí á yọ àádọ́rùn ìpele kúrò ńbẹ̀ ni. Ìyẹn ni pé a sọ wípé ọgọ́rùn-ún kan ogójì ẹ̀sán ìpele àyọkúrò àádọ́rùn-ún. Ẹ jẹ́ ká wò báyìí lórí àṣírò. Ení ẹ̀rin ẹ̀sán àyọkúrò àádọ́rùn-ún dọ́gba sí àádọ́ta ẹ̀sán. Àádọ́ta ẹ̀sán. Àádọ́ta ẹ̀sán yìí á wá kọ síbí. Àádọ́ta ẹ̀sán ìpele. Ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ ṣe ni wípé a fẹ́ mọ igun yìí. Ọ̀nà wo la lè gbà mọ igun yìí? Lákọ̀ọ́kọ́ náà, a gbọ́dọ̀ mọ̀ wípé láti bí débí àádọ́rùn-ún ni, débí ọgọ́rùn-ún kan ọgọ́rin ni, débí ọgọ́rùn-ún méjì àádọ́rin ìpele. A ti wá mọ igun yìí láti bí débí. Kékeré ló kù ká mọ̀. Ẹnu ká sọ wípé ẹnu ká yọ ọgọ́rùn-ún méjì àádọ́ta ẹ̀ta ìpele kúrò nínú ọgọ́rùn-ún méjì àádọ́rin ìpele ni. Ẹni pé ká mú àṣírò wa, ká sọ pé èjì èje òdo àyọkúrò èjì àrún ẹ̀ta dọ́gba sí ẹ̀tàdógún. Ẹ̀tàdógún. Kí wá ní àpapọ̀ igun yìí? Kí ló máa fún wa? Ẹ̀tàdógún àròpọ̀ àrún ẹ̀sán dọ́gba sí àádọ́rin ẹ̀fà ìpele. Ó túmọ̀ sí wípé igun á dọ́gba sí àádọ́rin ẹ̀fà ìpele. Wàyí ó kù igun kan tí a ti mọ̀ nínú ẹ̀tàgùn yìí, òun náà ni igun bí. Báwo la ṣe lè mọ igun bí? A lè mọ igun bí láti sọ nípa sísọ pé bí dọ́gba sí igun bí dọ́gba sí ọgọ́rùn-ún kan ọgọ́rin ìpele àyọkúrò ọgọ́ta ení ìpele àyọkúrò àádọ́rin ẹ̀fà ìpele. Ìdí ni pé àpapọ̀ gbogbo igun tó wà nínú ẹ̀tàgùn jẹ́ ọgọ́rùn-ún kan ọgọ́rin ìpele. Ẹ jẹ́ ká wọlé lórí àṣírò wa. Ení ẹ̀jọ òdo àyọkúrò ẹ̀fà ení àyọkúrò èje ẹ̀fà dọ́gba sí ogójì ẹ̀ta ìpele. Ogójì ẹ̀ta ìpele. Fún èyí, igun yìí jẹ́ ogójì ẹ̀ta ìpele. Wàyí iṣẹ́ wa ti rọrùn. Ó ti rọrùn fún wa báyìí láti wá ìjìnà láàrin bí àti pí
Nínú àwọn ìlànà pín sáìnì, a rí òfin yìí tó sọ wípé ìjìnnà lórí sáìnì igun tó dojúkọ dọ́gba sí ìjìnnà mìíràn lórí sáìnì igun tó dojúkọ. Ìyẹn ni wípé a lè sọ pé ìlà BP lórí sáìnì àádọ́rin ẹ̀fà ìpele dọ́gba sí àmọ́ ìjìnnà eléyìí 90 lórí sáìnì igun olódojúkọ ìhà yìí 1/40 ìpele lórí sáìnì 1/40 ìpele. Nípa báyìí a máa mọ ìlà BP wa. Wàyí ohun tí a máa ṣe ni lílọ́pọ̀ alákọrọsẹ́, níbi tí a ti máa rí ìlà BP dọ́gba sí sáìnì àádọ́rin ẹ̀fà ìpele lọ́nà 90 lórí sáìnì 1/40 ìpele. Wàyí ẹ jẹ́ ká mú àṣírò wa. Ẹ jẹ́ ká wo sáìnì 7/6, ìyẹn dọ́gba sí 0.7 lọ́nà 90 lórí, ẹ jẹ́ ká wo sáìnì 1/40, sáìnì 1/40 dọ́gba sí 0.620. Wàyí ẹ jẹ́ ká wá gbogbo ẹ̀ lórí àṣírò. Kí ló máa fún wa? 0.7 lọ́nà 90 pínpín pẹ̀lú 0.620 dọ́gba sí, eléyìí dọ́gba sí 1/108 kìlómítà. Mo lérò wípé ó yé wa dáadáa. Níhìn ni a máa fi àdàgbà ètò rọ̀ sí fún tòní. Ká tún pàdé láyọ̀. Ẹ ṣeun fún ìwòran àti ìtẹ́tíléko. Ó dìgbà.